ọ̀rọ̀ gbogbo kò kí ń sí lẹ́yìn alábàáhùn gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilé wa ìyẹn Lizzy Anjorin ó ti tutọ́ sókè ó ti fojú gbà ó lórí ọ̀rọ̀ K1 The Ultimate ọ̀rọ̀ tó sọ yìí má lè kí n ká ẹgbẹ́ ohun tó sọ. kò dẹ̀ gbé èrúùmù pálàsì ló ń gbé pálàsì Alhaji Wasiu Ayinde gan ọba aláyé mi ìgò òní mò ń béèrè lọ́wọ́ ẹ wípé sórí Alhaji Wasiu Ayinde yìí báwo ló ṣe kún àwa báwo ni sórí yìí ló ṣe check wow Àríkẹ́ yes wow yes the tree wow Àríkẹ́ ẹ má jẹ́ kí bísínẹ́sì dira wọn lọ́wọ́ kókó mélòó ní bísínẹ́sì tiyín ìdí bísínẹ́sì tèmi mú wáyé. You want to see my child face? You can Google her name. Ọba Ṣetánmákù kò pé méjì trademark ni Ọba Ṣetánmákù Lawal Florida lọ Google ẹ lọ kọ ayé jẹ lọ kọ ọmọ jẹ lọ wo fọ́tò ẹ. Ó gbọ́ mi ṣẹpẹtẹrì máa gbọ́ nǹkan tó sọ ó ní Emmanuel Ropo, the palace of the famous Fuji artist, has been hell on earth. It's none of our business. He's a Muslim man. He can marry as many as he can. And he's a king. In the Fuji world, he's a king. Traditionally, ọmọ ọba ni wọ́n. It's none of our business. Ìwọ láyé ẹ bàjẹ́. Ìwọ ló belong sípò ọlá. Ó belong sípò ọlá. Ìwọ náà wà Alhaji Wasiu Ayinde. Ìwọ náà wo bàbá tó bí ẹ lọ́mọ. Wá wà àwọn aṣièrè tó bá rọba báǹdì òbó ẹ jẹ́. Ṣáàntì rọ́pò kọ story tiẹ̀. This lover. Sori bó ṣe máa ń rò pé oní monopoly pé wọ́n nìkan ló lè kọ story èèyàn. You are not getting it. Ìwọ nìkan kọ́ ló lè kọ story èèyàn. A máa analyze story ẹ as ọmọ bá ṣe jọ máa ṣe fúnra wa. Ó ní Emmanuel Ropo kìnìkan has been on air due to several infidelity. How dare you challenging the authority of a king? Wasiu Ayinde. How dare you ìwọ ọmọ ọ̀ràn kíran, ìwọ ọmọ òṣì, ìwọ ọmọ játijàti. Ó ń sọ fún odidi ọba pé ó ń live infidelity. Kò sí obìnrin tí Alhaji Wasiu Ayinde bá nawọ́ sí ọba ni, ọmọ ọba ni. Ó dẹ̀ ní wọ́n ní entitled láti fẹ́ gbogbo obìnrin àgbáyé tó bá wù wọ́n. How dare you painting our culture as if it's a crime if Alhaji Wasiu Ayinde tán bá fẹ́ yàwó mi just like gbàgbé pé mo jẹ́ legal wife. If my husband comes with any woman tomorrow, he's a Muslim man. And we have culture. How dare you? Mo ń bè lọ́wọ́ ọwọ́ játijàti jálajàla. Ìwọ ọmọ àkúkú bí sànṣẹ́ ràdàràdà. Ìwọ ọmọ tó lógo, ó jógo, ó rògo, ó fògo wẹ̀, ó jókòó síbi ògo. Everything about you is òfo. This lover, ìwọ tó jòfo ròfo tòfo tó gúnlẹ̀ sébùté òfo. How dare you? Why are you painting our culture as if it's a crime for a Muslim man to marry another woman or to fẹ́lá? Láyé àtijọ́ wọ́n máa ń pè pé ọba ń fẹ́lá. Alhaji Wasiu Ayinde ń fẹ́lá ni. Tati mi ń fẹ́lá. Tati mi ń fẹ́lá ni. Ọkọ mi lè dé lọ́la kọ́kọ́ mi fẹ́ fẹ́lá. Is our culture. Ẹ̀yin olórí burúkú obìnrin olè ọ̀lẹ alápá má ṣiṣẹ́ ṣẹ̀pẹ̀tẹ̀rì group of awáyé má ṣe rere tó yẹ kẹ́ ẹ lọ tẹpá mọ́ṣẹ́ ẹ̀yin lẹ sọlé ayédàwà lọ láti jọ́tá láyé ti dáyé ọmọ obìnrin
lọ́kọ obìnrin. Obìnrin tó bá ní kọ́kọ́ òun má fẹ́ lá, ó ṣeé ṣe kọ́kọ́ ẹ̀ má kúrò lójú kan. Bó bá ti fẹ́ lá ẹ̀ tí ò fẹ́ dé yàrá tèmi, bó bá ti fẹ́ lá ẹ̀ tí ò fẹ́ dọ́dọ̀ tèmi kí n tèmi, ìyàrá pọ̀ jàǹtìrẹrẹ. Bó bá dẹ̀ fẹ́ lá sórí bẹ́ẹ̀dì mi, máa mú bẹ́ẹ̀dì mi. A ní kíṣẹ́ ọwọ́ tèmi má ti dá mi, kó má ti dá mi lójú ṣáìdá. Kíṣẹ́ ọwọ́ mi ti dá mi láre. Why are you painting it to this new generation as if Alhaji Wasiu Ayinde is a bí o mọ̀ ẹrú ló pa Alhaji Wasiu Ayinde ni. He's a king, ọmọ ọba ni. Alhaji tó ti lọ Mecca more than 40 times. What are you talking about? He has been to Umrah, he has been to Hajj so many times. So what are you painting to the new generation? Pé ìfìdí kóró gbá lẹ́nu ìyálàyẹ ẹ̀ṣẹ̀ pẹ̀tẹ́rì. Arapa bàtà fa jiwẹ́jiwẹ́ tí ìyálàyà ẹ̀. Infidelity níbo abó ṣí èrè. Ìyálàyẹ ẹ̀kọ́ ló máa fọwọ́ lálẹ̀ fún wa nílẹ̀ Yorùbá. Wọn ò tí ì bí ìyálàyà pọ̀rí máa pọ̀pọ̀ ìyálàyà ẹ̀dá. How dare you tagging our own father nílẹ̀ Yorùbá? Irun ojú wa nílẹ̀ Yorùbá, irun orí wa nílẹ̀ Yorùbá, ọkọ́ àti àdá wa àti ìbọn wa nílẹ̀ Yorùbá. How dare you painting him as ẹrú? He's a king. Ó dẹ̀ lẹ́tọ̀ọ́ àti fẹ́lá. Bọ́n bá ti fẹ́lá dọ́dọ̀ ẹ̀rí ni kó sọ. Ó lè dìyàwó lọ́dọ̀ wọn. Because a lot of people mọ̀ pé wọ́n ṣẹ̀pẹ̀tẹ̀rì nígbà tó ń fara ṣe ètùtù káàkiri orí bẹ́ẹ̀dì àwọn ọkùnrin. O rò pé wọ́n ní lánàá àmọ́ o sì ń bẹ̀ mọ́lẹ̀ ni. That does not mean pé kó máa tọwọ́ bọ̀ gbéyàwó wọn. Alájà Rọ́pò has come to stay. Gbogbo ìyàwó pátápátá t'Alhaji Wasiu Ayinde fẹ́ ìyàwó wọn ni wọ́n. Èyí tó bá máa ń gbé Aradite lọ lé ọkọ bíi tèmi báyìí máa lọ bẹ̀ máa mú chálẹ̀tì, wọn ò lè lé mi síta. Wọn ò lè lé mi síta. Èyí ìgbéyàwó. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilẹ̀ wa Lizzy Anjorin lórí tí awuyewuye tí Gistlover sọ pé ìgbéyàwó òun àti Emmanuel Adérọ́pò ti dàrú. Lórí awuyewuye yìí ni Lizzy Anjorin sọ̀rọ̀ lé lórí tó sì tó ń ti K1 The Ultimate lẹ́yìn. Gẹ́gẹ́ bí ohun tẹ́ rí wò nínú fọ́nrán náà, kí lẹ rí sọ sí? Ẹ jẹ́ ká mọ̀ ní abala rí sí comment section. Ẹ jọ̀wọ́ ẹ like share fídíò wa. Ẹ ṣé gan-an ní fún àtìlẹ́yìn yín. A dúpẹ́ àmọ́ lóore.